ẹni tó lùwà bá ti dá lọ́rọ̀ orin wa kò ṣe é farawé. ọ̀tá ẹ̀ máa wò lẹ́jà pátá. kò ṣe é farawé. ọ̀tá ẹ̀ máa wò lẹ́jà pátá. ìbà Olúwa. ìbà wọn tó nílé ayé. ìbà Olúwa. ìbà wọn tó nílé ayé. ẹnu jogún ahọ́n. ìlẹ̀kẹ̀ jogún ìdí musa. ẹnu jogún ahọ́n. ìlẹ̀kẹ̀ jogún ìdí musa. òkè là ń lọ. lágbára Olúwa kò ní ṣewu. òkè là ń lọ. lágbára Olúwa kò ní ṣewu. bọ́mọdé jù bàbá gbà ó ń láti lólè ayé pẹ́pẹ́. ìbà akọ́dá o. aṣẹ̀dá mọ̀ ìbà o. ẹ̀jẹ̀ ló ṣe é ṣe fún wa. bí òwe làlùjọ gidi wú ọlọ́gbọ́n lójó mọ̀ràn ló ń láti mọ̀ ni mo wí. kó má lọ bí òwe kọ́ rárá. ìdúró sí ìbẹ̀rẹ̀ ò sí àti rí wọn ẹni kó dómi. kò ní jẹ́ fẹ́nu ara ẹ̀ sọ. ẹni kó dómi. kò ní jẹ́ fẹ́nu ara ẹ̀ sọ. kò dùn wọ́n kò dùn wọ́n. àgbààgbà ń bọ̀ pa lẹ́ẹ̀mẹ́ta. kò dùn wọ́n kò dùn wọ́n. àgbààgbà ń bọ̀ pa lẹ́ẹ̀mẹ́ta. nítorí iyán. alẹ́ àná ẹ wá fetí gbọ́. nítorí iyán. alẹ́ àná ẹ wá fetí gbọ́. ẹni mi atẹ́. tọ́ni kò pẹ̀lẹ́ afakọyọ. ẹni mi atẹ́. tọ́ni kò pẹ̀lẹ́ afakọyọ. ṣòkòtò tẹ́lí kájá wá sọ irọ́ ni kò lè wọ̀dí ọ̀kẹ́ rẹ̀ kò sẹ́ni tí ó pọ̀ bọ́. ọba fúnra ẹ̀ ní òpá rẹ̀ lóko. ẹ ṣe sálùbáríkà kó máa ro bó ti ń ro kó máa dún bó ti ń dún àwa la nílò àwa la lórin wa dání lè mọ̀ pọ̀ bí ọlọ́mọ kó wá wí. ẹnu òróbó ní òpòròfó nínú ẹyẹ tó bímọ méjì. lónílé òun ti kún ṣọ́ṣọ́. tó bímọ méjì ó lónílé òun ti kún ṣọ́ṣọ́. tán bá ń tàn ẹ́. jọ̀wọ́ kó má ṣe tanra rẹ̀. tán bá ń tàn ẹ́. jọ̀wọ́ kó má ṣe tanra rẹ̀. kíló lógin nípa. kò tiẹ̀ yé mi nínú ẹran. kíló lógin nípa. kò tiẹ̀ yé mi nínú ẹran. tó sáré wálé. bọ́bá òun ká gbọ́ ó yá lóko. tó sáré wálé. bọ́bá òun ká gbọ́ ó yá lóko. kẹ́ẹ̀dì ewúrẹ́ ṣe rọ̀dẹ̀ fi bá gbọ̀n nìbàdàn ò wá parẹ́ nígbò. Ṣàngó lọ́kọ̀ ọ̀yà. bí láborí kàtà. jẹ́ ìṣọ́kọ̀ àgbàdo. èèyàn ní já níbi rè Olúwa bá òrèlè kankan láyé bí. ẹ̀yin ẹlẹ́gbẹ́ mú ni ẹ màmá ṣeun sálùbáríkà ṣé kí n mọ̀ wíkà àbí kó gbẹ̀nà mi ọmọ ojú kan ní rẹ. ike àdàbà kò yọ tòrókò nínú ẹyẹ tìǹtìǹ. tọ́lọ́hún fẹ́ kọ́ bí àkùkọ. tìǹtìǹ. tọ́lọ́hún fẹ́ kọ́ bí àkùkọ. ṣe ló ń sínú. orí ẹ̀ ló dàrú ẹ̀rí fún. ṣe ló ń sínú. orí ẹ̀ ló dàrú. orí ìyẹn kọ́ là ń bọ̀ lónìí ẹ ṣeun bàbá wa Haruna Ṣọlá ẹ wo àníkágbé yẹn wọlé lónìí ni ṣùgbọ́n orí ọ̀rọ̀ yẹn kọ́ là ń bọ̀ lónìí ẹ káàbọ̀ sórí Dayo Agboola rédíò TV ṣọwọ́ ń yálé ètò tó tún ti ń lùgbòrò pa o ẹ kú àbọ̀ bó o ní lónìí ọjọ́ Thursday ọjọ́ kẹta oṣù kẹwàá ọdún 2019 ó máa ṣá poríporì ó máa ṣá gẹ̀rẹ́gẹ̀dígẹ̀ bàbá ló ń tà yín òun náà rèé o dùndún fọ̀rọ̀ gbogbo ṣàkámọ́ra ẹ̀ẹ́ta tí kòtò tó tirẹ̀ sí títì màmá wípé èmi lọ́mọ òsì àìsàn mẹ́lẹ́gbẹ̀rin oró ọmọ eléso gidigbo ọ̀nà ṣọ́nà èso kan mú rẹ mọ lùgbà ọ̀ṣà ti jiná ọmọ ọwọ́ ọmọ ẹkùn èmi fún ara mi ọmọ Jésù Kristi ọmọ Olúwa yẹ́sẹ̀ ẹ kú àbọ̀ sórí ètò ṣọwọ́n yá rèé lékè lẹ́bà kí ló ń wí. fún ọlọ́mọ tó dẹ̀ ẹ̀yìn dẹ́yìn ṣe.
tó mojú bá bàbá ìrànlọ́wọ́ rán láìní ọba tó fọba jọba tó kò bá rán níṣẹ́ ọba tó lè yọba o mojúbà o mojúbà o mojúbà o jáà jíọba yes olúwa alókè bàbá ṣírí. òní lórí ọwọ́ tá a wà yìí ṣọ́wọ́ ń yá lélẹ́yìí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ṣọ́wọ́ ń yá ni tolúwa ní ilẹ̀ àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ torí pọ̀ fìdí rẹ̀ sọ̀rọ̀ lórí òkun àti lórí ìṣẹ̀wọ̀n ẹ̀rọ kà lọ. bàbá wa Fẹ́mi Ọ̀ṣọ́bùkọ́lá mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò ìyá wa Ruth Ọláìdé Adéjùmọ̀ bó o ní wọ́n ní ọmọ òṣè burúkú yẹrẹrẹ ọmọ òṣè kàtẹ́tẹ̀sẹ̀ mọ́rìn àbí ó dáa bẹ́ẹ̀ ẹ mọ́ bá wa ṣí ààrẹ o ẹ mọ́ bá wa tì sórí watch party kọ́ máa wọ́ọ̀chì ẹ̀ lọ ó kọjá bẹ́ẹ̀. ló wà níbẹ̀ olówó lágbà ọlọ́mọ ló láyé. ẹ̀yin tẹ́ ń wò wá lórí baba ló ń tí àwọn ò tí ì rí yín o ẹ̀yin tẹ́ sì wà lórí Samisayo Agboola mi ò tí ì rẹ́yìn náà ẹ má bínú tí ìbá ní ìdárúkọ yín. àtàláfíà ara ẹ jẹ́ ká gbàdúrà kọ́lọ́run má ṣe fi kan wọ́n wá. òdìlérò ní tèmi rà tẹ́lẹ̀ yìí. gábì tèmi nìkan ṣoṣo ẹ kí Kọ́lájọ ẹ kí bàbá Jessica ẹ kí bàbá Àǹfà ẹni rere ló fẹ́ bọ̀ nígbà rẹ̀. ẹ kí bàbá Jessica ẹ kí bàbá Àǹfà ẹni rere ló fẹ́ bọ̀ nígbà rẹ̀. Gabriel Teta aláṣẹ Lagos ẹ̀dá tó fi kárí ayé. 417 ibi road lọmọ wa tó ti gbowó wálé. ẹ kí bàbá Jessica ẹ kí bàbá Àǹfà ẹni rere ló fẹ́ bọ̀ nígbà. mo ní bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ má bá wa ṣí ààrẹ ẹ má bá a yọ ọmọ òmò òkun ẹ má jù sí watch party. ṣètọ́jú sí kan fèmí rẹ̀ tẹ̀tẹ̀ ọmọ lọ́la. lórí ètò wa lónìí èèyàn táládìsà àdínkà wá lásìkò tó rà ní ọ̀pọ̀lọpọ̀ ètò tó ń wọlé bọ̀ ọmọ lónìí bàbá onífun ẹran. ẹ má gbàgbé pòní náà ní ẹkú ìyànjú ẹ má gbàgbé pòní náà ní ayọ́ka a máa ṣe pápápá ájìyà Táwàkálítù Yẹ̀kínì mo rí yín o ẹ kú àbọ̀ Àlájà Táwàkálítù Yẹ̀kínì ṣàlàáfíà lẹ́wà mo rí yín èèyàn ṣì kan fèmí rẹ̀ tẹ̀tẹ̀ ọmọ lọ́la. ẹ kú òde ijọ́ Sunday bẹ́ẹ̀ tiẹ̀ náà lówó gbowó mi ń jọ bá pàdé yín ọkọ kíkẹ́ mi bébí. owó tó yẹ náà ń Sunday ẹ tún kó nǹkan yín lọ ní wọn nígbà ọjọ́ ń bá pàdé yín wọ́n gbà á. mi ò jẹ́ gbàgbé dàpọ̀ tún ọmọ wọn lẹ́kọ̀ọ́ ilé arómi sálẹ̀ gbẹ́lẹ́gbẹ́. ẹ bá mi kélé jìrì Táíwò. mo ní Dayọ̀ Agboola rédíò TV náà lẹ́wà o. mo ní bẹ́ẹ̀ ṣe ń ṣe. bàbá ló ń tàbí digital studio láti bring life to the world tá a ti dálẹ̀ tá a tún wá ń túṣà. tó bá yẹ pé gbà àkọ́kọ́ yín rèé tẹ́ ń jọ́ ẹ̀ wá àbẹ́yìn olólùfẹ́ wa ẹ lọ jọ́ ẹ̀ wá lórí Google Play Store o ẹ lọ download radio app wa Dayọ̀ Agboola rédíò yìí ẹ pàdé wa lórí Facebook láwọn pages yìí o Samisayo Agboola Dayọ̀ Agboola rédíò TV Dayọ̀ Agboola Diamond àti bàbá ló ń ta lórí Instagram wa kọ́ wà yìí o ẹ pàdé wa lórí ló ń ta bàbá àti Samisayo Agboola àti Dayọ̀ Agboola 2017 lórí YouTube ẹ já pàdé Dayọ̀ Agboola TV lórí YouTube ájíà Táwàkálítù Yẹ̀kínì wọ́n ní ẹkú iṣẹ́ o ẹ ṣeun wọ́n nínú wàhálà òkè àgbọ̀ yéè. àwo kíbọ̀kíbọ̀ mi rẹ̀ tẹ̀tẹ̀ yín bọ̀ ṣẹ́wà bíbí ń kọ́ ṣọ́wà dáadáa. mi ò jẹ́ gbàgbé.
alágbà ọmọ wọn lẹ́kọ̀ọ́ àkété arómisá lẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ọkọ̀ pé jú mi bébí èèyàn ta kí gbógun ọkọ̀ yẹmí yẹ mo bá ròde èèyàn mi ni. tí pẹ́pẹ́yẹ bá jòkúta omi ní èṣù believe me believe you yes kẹ̀. tí pẹ́pẹ́yẹ bá jòkúta omi ni ó fi ṣú ìpọ́nrí ajá ò gbọ́dọ̀ bẹ́kù ní bùbá. ajá tó bá lọ dúbú ẹkùn ẹ̀jẹ̀ ló fẹ́ fi wẹ̀ ẹ́ mọ̀ bẹ́ẹ̀. pẹ́pẹ́yẹ bá jòkúta omi ni ó fi ṣú ìpọ́nrí ajá ò gbọ́dọ̀ bẹ́kù ní bùbá. àgbàlẹ̀ tún kọ́mọdé láwọ̀ kò lè yé wọn o. mo ní lórí ètò Sówónyá tòní ní ìṣẹ́jú tó pọ̀ tá a fẹ́ lò ń bẹ̀ ìṣẹ́jú péréte là ń lò lórí rẹ̀ ṣùgbọ́n níwọ̀nba ìṣẹ́jú yìí a ó gbádùn ara wa a ó sì kẹ́kọ̀ọ́. kẹ́ má ṣe kórè léwọ́ o dá. àfinú ògùn tó ó ń ṣe lélẹ̀ ní ẹni. wọ́n ń ṣọ́ wa lọ́wọ́ lẹ́sẹ̀ kiri ìbàjẹ́ ènìyàn ò dáṣẹ́ Olúwa dúró lẹ́yìn 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 lẹ́ ó tẹ̀lé wa. torí òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe òwe lẹ́ṣin ọ̀rọ̀ lẹ́ṣin òwe mọ́sálásí òrèbí kan ẹ̀yẹ sọ̀sọ̀kú sọ sí wa. tá a bá sọ fún wọn gan ò bá gbọ́ tá a bá sọ fún wọn gan ò bá gbà ká fi dá orin ṣáwọn lójijì orí wọn gbé wa. lékè lẹ́bàá òun ló bá wa jù sílẹ̀ yìí Abiola Charles evangelist tó fẹ́ ṣe ìyàwó láìpẹ́ orí mi ò ẹ̀kú àbọ̀ ìyá wa Tọ́lá orúkọ ṣọ́bùkọ́lá mọ́rẹ́yìn náà ẹ̀kú àbọ̀ ẹ wò ó lórí ètò wa lónìí ohun tá a yẹ̀wò ráńpẹ́ níbi ọ̀rọ̀ mímọ́ látòrí ìtẹ́ ó ní àwọn irun bẹ́ẹ̀ ni irun táwọn ìyá wa máa ń dì láyé ìgbà wọn àwọn irun táwọn ìyá wa máa ń dì láyé ìgbà yẹn mo fẹ́ kẹ́ ẹ sọ díẹ̀ ń bẹ̀ bóyá ẹ lè rántí tí n bá ní mọ́ sọ́hún ó sọ 20 gbọ́n wọ̀n ní sọ́ tẹ́ ẹ bá sọ tẹ́ ẹ bá gbà wọ́n sọ fún bóyá ìgbà rẹ̀ ṣí àwọn irun táwọn ìyá wa máa ń dì tó máa ń kó láyé ìgbà wọn ẹ̀fún wa ń tiẹ̀ bẹ́ẹ̀. a máa ń pè kan ní ẹ̀kọ́ àtẹ̀fọ́ a máa ń pè kan ní ajá ń lòṣó a máa ń pè kan ní kọjú sọ́kọ ọ̀dà àmọ̀dìsọ mẹ́ta ń bẹ̀ ẹjẹ́ aṣọ àwọn irun tó kù táwọn ìyá wa máa ń ṣe ẹjẹ́ dárúkọ wọn lórí ètò Sówónyá náà láwa. lórí ọkọ̀ bá mú àrùn kárùn ló fi jèrè bọ̀ ọmọ bá lè jáde òun kígbe yé ẹ bá ń dá sí òun ti dọ́kọ̀ dá gbèsè orí ọkọ̀ ló mú mi kọjú ẹ sí mi jẹ́ kí rí ẹ ìwọ ìyàwó oníṣègùṣe. ó ní kó kọjú ẹ sí mi kó jẹ́ rí ọ believe me believe you àwọn ìyá wa ní àwọn irun tó dọ́sọ̀ tó máa ń sí láyé gbà wọn tó máa ń dá àwọn bàbá wa lọ́rùn alájà Táwàkálítù Yẹ̀kín wọ́n ní ṣùkú kò lẹ́sẹ̀ kọjú sọ́kọ wọ́n bá a dárúkọ mẹ́ta ń bẹ̀ o àyè sì wà á sì lè pè wá wọlé lórí ètò gan o 443-410-2427 nọ́mbà tẹ́ máa pè sí rèé tẹ́ a fẹ́ bá a dá sórí ètò 443-410-2427 fún bí ọlọ́jì ìgbé orí yìí o ẹ̀kú àbọ̀.
Dáre Àbáyọ̀mí mo rẹ́yìn náà. Oyèkúnlé Olúṣẹ́gun. Ó Ṣẹ́gun music OSM. Awo mi nù OSM. Bóòni I can see you ẹ kú àbọ̀ sórí ètò. Àní ẹ bá dárúkọ lára àwọn ohun táwọn ìyá wa máa ń dì láyé ìgbà. Rúùtù Ọládélẹ́jùmọ̀ wọ́n ní òjò petí jẹ́ ń wo àwọn ìtọ́jú kan náà. Ilé bàbá ẹ̀ orí adé bulubuli ìṣòdà. Òjò petí kòlóbá àwọn náà ti mú wá mẹ́ta. Ìyá wa Yẹ̀kínì wọ́n fún wa ní súkì kò lẹ́sẹ̀ kọjú sọ́kọ pàtẹ́wọ́ ó di méje ó di méje. Fún bí Olújiyì pé ìyá Jẹ́jẹ́ mo mọ̀ rí yín ìbò oníṣẹ́ wa. Ẹ kú àbọ̀ sórí ètò àdìsọ́wọ́yá lélẹ́yìí láti Dayọ̀ Agboola rédíò TV. Yẹ́sìkẹ́ ósìkẹ́sìkẹ́. Ilé bàbá ẹ̀ orí adé kìí sọ̀tà. Ó yẹ kárẹ̀lé ilé bàbá ẹ̀ orí adé kìí sọ̀tà. Ó yá ení bí ení èjì bí èjì ẹ̀ta mọ̀tàgbà ẹ̀rí wọ̀rọ̀kọ̀ àrùn ògbóná ẹ̀fà tí èlé bírò bá ó dà lákàlẹ̀ sàn gbàǹgbàlẹ̀ wá kò dé possible everybody fẹ́ràn ẹ̀. Kò pọ́sibú kí gbogbo èèyàn gbà tán. Wọ́n ti fún wa méje ń bẹ̀, wọ́n fún wa súkì, wọ́n fún wa ń kò lẹ́sẹ̀, wọ́n fún wa ń kojú lọ́kọ, wọ́n fún wa ń pàtẹ́wọ́, wọ́n fún wa ń ṣe ṣùkú, wọ́n fún wa ní òjò ń petí, wọ́n fún wa ní kòdòbá. Àwọn èèyàn dàmọ̀, wọ́n dàmọ̀. Ìpàkọ́ ẹlẹ́dẹ̀ ńkọ́ ẹ̀rántí ẹ̀. Ìpàkọ́ ẹlẹ́dẹ̀ ara ẹ̀ ní. Kọjú lọ́kọ ara ẹ̀ ní. Kẹ̀yìn sọ́kọ ńkọ́ ara ẹ̀ náà ni o. Ajá ń lòṣó ara ẹ̀ náà ni onílé gogoro ara rẹ̀ náà ni. Èyí sì ń dorí àjàǹkólokòlo ara ẹ̀ náà ni. Believe you me. Àwọn òbí wa máa ṣerun tó tọ́sọ̀ láyé ìgbà wọn. Kí wọ́n lọ ṣẹlẹ̀ tí ogun rẹ̀ ń wọlé láyé ìsìn. Ìṣèyìnbó. Lè kéye. Ẹ̀mí mò ń bọ̀ náà. Ṣìtọ́jú bí ọdún, ṣìtọ́jú lè di iná. Bí n kò bí sẹ̀sán ń kọ́, Jẹ́mọ́lá mi máa bù yẹn. Ẹ bá mi kí Musa o. Àwo Gabi, òyìnbó nílé, ó ní ti gẹ̀gẹ̀. Èmi ò jẹ gbàgbé, peace ọkọ̀ ṣẹ́rì. Èyí ṣẹ́gun, yẹ́lò ní tèmi. Mi ò jẹ gbàgbé, Kọ́lá ẹlẹ́ja. Kọ́lá o, èèyàn bá sóyè bó bá ròdì ẹni rẹ̀. Èèyàn Bọ́lá mi dúró àtì, ó ní ti gẹ̀gẹ̀. Ẹ̀kí Béjídé ọ̀gbọ́n táyé lólú, ọmọ sísí náà smoky ẹ̀. Adébísí Òjó mo rẹ́yìn náà o. Adébísí Òjó mo rí yín. Tóní Mákù mo rẹ́yìn náà. Ẹ kú náwó ọjọ́ Sunday. Gbogbo yín mo rí. Àwọn kẹ́kọ̀ọ́ ní onílé gogoro wọ́n lára ẹ̀ náà ní onílé gogoro. Olúmọlé ṣètọ́jú Fọlábí Náírà. Jùdẹ̀ bá mi tọ́jú. Wọ́n ní àdìsẹ́yìn ara irun náà ni o. Àdìsẹ́yìn ara irun náà ni. Onílé gogoro ara irun náà ni. Kọjú lọ́kọ ara irun náà ni. Kẹ̀yìn lọ́kọ ara irun náà ni. Àjàkólokòlo ara irun náà ni. Oyeyemi ẹ̀kí Túndé ojú tèmi. Ó ní àdìmọ́jọ́ lókùn lórí ètò lónìí.
torí pé a ní àwọn ètò tó máa worí ìtàgé straight away ẹ jẹ́ sáré wọ yàrá àkéde káyé pápá àbálòdì. ọmọ wọn lọ́dọ̀ ẹ̀dín bí ẹ̀dín onílà àgọ́rọ̀ ẹ bá mi kí Démọ́lá àwọn òṣìkà mi ọkọ̀ tó yìn mí ò jẹ́ gbàgbé fún mi láyọ̀ mi ìwọlẹ̀ bá ṣáńdì ẹ̀bá tí ò kọ́ mọ́ ọ̀la ìtàn àwọn bọ́lá wẹ́sùn tèmi nìkan máa dé rí ikẹ́ máa ṣeun gbádùn ní fún ẹ máa bólúbólú property developer bàbá mi wálé kan ní North London east artist ní East London èmi ò jẹ́ gbádùn Báyọ̀ Agunbíadé èmi ò jẹ́ gbàgbé Bímbọ́ Agunbíadé gbogbo ẹ̀dá connection nílùú London mi ò jẹ́ gbádùn Femsi Fẹ́ǹsì. ètò Sówónyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́ Sówónyá. ètò Sówónyá ti dóde o Sówónyá ti dóde o ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akán sí i Sówónyá ti dé. bẹ́ẹ̀ ni o ẹ kú lé làákàrà lé ẹ̀rìn wá ní tèrò ọ̀nà ètò àgbọ́dúnú tó mọ́wọ́ iṣẹ́ yá tẹ̀ ẹ́ tí ń retí. Sówónyá ni ó máa bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà méjì alẹ́ ni ní Nàìjíríà agogo mẹ́fà ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mísì tó Sówónyá lọ́jọ́ kan bí ẹni fi ìgùn ọ̀sọ̀ ògiri gbígbẹ ni Sówónyá pẹ̀lú Samis Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mísì ẹ̀. ẹ wá nǹkan fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀ǹ Sówónyá ti dé torí tòní àtúndùn ó dá gbọ́ngbọ́n akán sí i Sówónyá ti dé. There is a company in America everybody call it Pleasant Services. You better call them for your event planning. The Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Ká má tiẹ̀ wá sọ tadarí ètò, alága ìdúró tàbí alága ìjókòó. ẹ ti lọ wá pàjù. Pabambari ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ fẹ́ tẹ́ ò ní rí. ní The Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436534434 tàbí +14437608578. The Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Call them for your event planning. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. My gift will pay for me. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Orin lẹ̀bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùrù dára torí ẹ̀bùn mi ni. Ẹ̀bùn mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift a fantastic program àgbọ́túngbọ́ ètò bá bá ètò alárinrin ibi tẹ́ ó ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó ń lo ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday ní Dayọ̀ Agboola Radio TV time 5 p.m. upcoming artists can also come on the program to show their gift àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun ní Dayọ̀ Agboola Radio TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi ń fọṣọ pọnmi gbálẹ̀ dáná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀ ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi my gift ó wà interesting domi alágbàbọ̀rọ̀ gidi yungbayungba ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Gbogbo yín pátá ẹ kú ìyànjú 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 adéyànjú wà ládé àmì Ọlọ́run adéyànjú wà ládé o. Ọlọ́run adéyànjú wà ládé o. Adéyànjú wà ládé o. Bẹ́nìyàn bá jí ní kùtùkùtù òwúrọ̀ fẹ́ rí mọ́njò. tó gba bí iṣẹ́ òòjọ́ rẹ̀ lọ. irú wọn là á kí pọ́ kú ìyànjú. nítorí ọwọ́ alápọn la ó mú sanra. òtítọ́ ni wípé kìràkìtà ò dọ́là. ká ṣiṣẹ́ bí ẹrú ò dá nǹkan kan. Ọlọ́run ọba ni kó déyànjú wa ládé. ní gbogbo ọjọ́ àlàmísì Thursday. ní agogo 4 ìrọ̀lẹ́. 4 p.m. ní kẹ́ ẹ máa pàdé ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín. Ìbíyẹmí ọmọ Òrówọlé AIJ. lórí ètò yín ètò wa ẹ kú ìyànjú. èyí tí gbogbo ayé ń gbóríyìn fún. lórí Dayọ̀ Agboola Radio TV lágogo 4 ìrọ̀lẹ́ ọjọ́ Thursday tọ̀sẹ̀ yìí ẹ ò gbọ́dọ̀ miss ẹ̀. Ọlọ́run adéyànjú wà ládé o.
Adéyanjú aládé o. Dayọ̀ Agboola ni bàbá o, ní bàbá o, ní bàbá o. rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ni bàbá o, ní bàbá o, ní bàbá o. rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. wọ́n ń gbọ́ lẹ́bíríwìyà o, bẹ́ẹ̀ ni mo sọ. kò sírú ẹni lẹ̀ yìí o. Dayọ̀ Agboola balùwà rédíò TV. kò sẹ́gbẹ́ ẹni lẹ̀ yìí o. Dayọ̀ Agboola rédíò TV. ní Baltimore Maryland, Dayọ̀ Agboola rédíò TV. Dayọ̀ Agboola gbogbo ayé ló ń gbọ́. Jésù Kristi ti gbẹ̀bẹ̀ mi. Jésù Kristi ti gbẹ̀bẹ̀ mi. Jésù Kristi ti ṣètùtù mi. Jésù Kristi ti gbẹ̀bẹ̀ mi. iye ni mo yàn, èmi ò yàn kó. Jésù Kristi ti bẹ̀bẹ̀ mi. ìròyìn ayọ̀ ni mo mú tọ̀ yín wá èyí tí ó ṣe ti gbogbo ènìyàn láti ilé iṣẹ́ ìránṣẹ́ The Good News Bearers International yan iye choose life Deuteronomy 30:19 èyí tí ó máa dé sétí gbọ́ yín gbogbo ọjọ́ Wednesday agogo 5 ìrọ̀lẹ́ 5 p.m. on Dayọ̀ Agboola Radio TV. Pastor Adeesan, the man of God, has been equipped by the creator of heaven and earth to release the word of life into your destiny. fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé please call +1443 631 2346. The Good News Bearers International Ministry is saying choose life and live with God forever. èmi ò yan kó. Jésù Kristi ti bẹ̀bẹ̀ mi. bẹ́ẹ̀ náà ni. For sound and quality production, Babalonta Studio is the best. For sound and quality production, Babalonta Studio is the best. Oh, Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the proof. Studios are many, but the best one is few. Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayọ̀ Agboola on Agboola Adedayo 68@gmail.com or visit our website www.dayoagboola.com. Telephone +1443 760 8578. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ ń sáǹpù ọmọ eléré ọ̀dẹ ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kọ́ni lọ́gbọ́n kọ́ni lẹ́kọ̀ọ́ fún ni lóye pẹ̀lú èdè abínibí bàbá wa gbọ́ngbọ́n kan sì yóò ládùn nínú tó bá ti da agogo 5 rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ ẹ jẹ́ ká jọ mọ́ gbọ́ Dayọ̀ Agboola rédíò TV níbẹ̀ lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò ìjàpá bùkélé ọmọ ẹ̀ ń tẹ́wọ́ o ìjàpá bá ń fọmọ rẹ̀ lésì ó lémi àmọ́ bùyàn ní nǹkan wà máa pè mí láhùn Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o ọmọ wọn nílùú gbọ̀ngàn olúfì ó káre tó ṣe bí ọmọ ahun ẹ̀yin àyànfẹ́ mo lẹ́ ògbérin àbẹ́ ògbérin orin ẹ̀ lérí bá dà ń lọ́mọ rẹ̀ gbé ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rẹ́ o àyọkàrè. 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 Ọláìdédé òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayọ̀ Agboola rédíò TV lẹ́ ò ti máa jẹ̀gbá ládùn ètò. ẹjọ́ mo gbárí mi dé ẹ̀yin sọmọrí yóò ní fàájò. ẹjọ́ mo gbárí mi dé ẹ̀yin sọmọrí yóò ní fàájò. iná bá wọlé òkùnkùn
sálọ o iná ọ̀rọ̀ ta ló máa jó. iná ti ràn ẹ̀fẹ̀ tí iná ti ràn ẹ̀mújó iná ràn ó kọ ọmọ tí ó kọwọ́ bẹ́ẹ̀rù ó kọ́ ọmọ tí ó kí ẹ̀yin èèyàn wa lórí ètò mo rí yín o Yẹmí Fọlá Vincent mo rí yín ẹ kú àbọ̀ Ọládépò Àlùkò my great cousin ẹ kú àbọ̀ sórí ètò Philip Johnson mo rẹ́yìn náà o bó oníṣẹ́ wà iná ti ràn ó kọ ọmọ tí ó kọwọ́ bẹ́ẹ̀rù ẹ wò ó mo ní lọ́jọ́ sátọ̀dé ọ̀túnla yìí àjọ sátọ̀dé ọ̀túnla yìí à ń lọ́ọ̀tì móbì Kúnlé Afọ́d tá a pè ní ṣòkòtò ṣòkòtò òré 4869 Glendale Road Uwi láti máa ṣe o ibẹ̀ láti máa lọ́ọ̀tì ẹ̀ ṣòkòtò trouser ẹ̀jẹ̀ àpàdé ńbẹ̀ wá pàdé Kúnlé Afọ́d ẹ̀yìn tí Kúnlé Afọ́d ẹ̀jẹ̀ àpàdé ńbẹ̀ gbogbo wa tá a láì Kúnlé Afọ́d ẹ̀jẹ̀ àpàdé ńbẹ̀ à ń ṣe pẹ̀mí ẹ̀ fíìmù yẹn ṣòkòtò ẹ̀jẹ̀ àpàdé ńbẹ̀ níjọ́ sátọ̀dé yìí ọjọ́ karùn-ún Olúṣẹ̀san Abíọ́dún mo rí yín o wọ́n ní ṣọwọ́nyá lẹ́tọ̀ ẹ ṣe ṣọwọ́nyá ni bàbá wa lẹ́nu ìṣọ́bùkọ́lá àmúlẹ́yìn náà ẹ kú àbọ̀. obìnrin bá dára bí ò ní wà tó bá gba kọ́bọ̀ kan àbọ̀ mi ò lè fẹ́ obìnrin bá dára bí ò ní wà. ìwà ṣe kókó à ń bọ̀ lórí ìyẹn náà lọ́jọ́ míì ẹja sáré gbélé sí ẹwọ́ òre ilé náà pè ní motivator K1. ìṣọ́lá gòsìlè ìṣọ́lá gòmàlà. King Saheed 1 KS1. Báyìí àjọ ìgbà èrò let's go. Àwa tún dé ọmọ màlá. Túndé bí àtìrẹ́. Àní pẹ́ parí ètò torí àwọn ètò míì wà tó máa wọlé torí ẹ̀ ló jẹ́ rọ́ọ̀ṣì ẹ̀ díẹ̀ lónìí ẹ má bínú sí wa tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé yìí ẹ bá lò bẹ́ẹ̀. Túndé bí àtìrẹ́. Àwa tún dé ọmọ Nàìjà ẹ má jiyàn sí wọ́n bá yàrá o. Egungun jí dún máa ń bí àkàwé egungun máa ń. Ọmọ Ìgbò ló kọ fújì yín ẹgbà mí. Egungun jí dún máa ń bí àkàwé egungun máa ń. Onífújì ìlàdùn oyè dìde ẹjẹ́ ká sọ̀kọ́. Ọ̀dà. Onífújì ìlàdùn oyè dìde ẹjẹ́ ká sọ̀kọ́. Onífújì náà láti parí ẹ̀ láti kálẹ̀. Ìkẹ́túndé bí àtìrẹ́. Àwa Túndé ọmọ Nàìjà ẹ má jiyàn sí wọ́n bá ìdarí o. Ṣèbí náà yàgbọ́ láre bí OTV náà lẹ́wà. Lọ́wọ́ yálẹ̀ tó tẹ́ ń gbọ́. Mo ní àdúpẹ́ lọ́wọ́ yín lọ́kùnrin lóbìnrin. Mo lè ní pé mo kú o. Àdúpẹ́ lọ́wọ́ àwọn tó máa dá sí ọ̀rọ̀ ọ̀run lẹ́ẹ̀kan. Ìyá wa Ajiat Táwàkálítù Yẹ̀kínì ẹ ṣé o. Ìyá àti Ọláìdé ọ̀rọ̀ pọ̀ ẹ ṣe wo ẹ̀yin èèyàn wa ẹjọ́ ń wa lórí ètò ẹkú ìyànjú tó bá di láago 4 tó bá di láago 5 ẹjọ́ ń wa lórí ètò àyọkà dídìgbà náà ẹgbọ́ṣẹ́ yẹn wò òbẹ́sẹ̀rẹ̀ gbọ́ṣẹ́ yẹn wò. This is Speaker Fox telling you anything you want to buy. Don't buy non-tested. If you must buy it, sample now. Wash it, order yourself. Mami gbọ́ṣẹ́ yẹn wò, o sì máa gbọ́ṣẹ́ yẹn wò, ọ̀dọ̀ máa gbọ́ṣẹ́ yẹn wò, bóyá jẹ́ ìgbọ́ṣẹ́ yẹn wò. Iṣẹ́ wo nìwọ náà fẹ́ gbọ́ wò kí ló dé? Gbogbo nǹkan Tòkunbọ̀ ní Tòkunbọ̀ mọ́tò wà Tòkunbọ̀ pátá wà Tòkunbọ̀ yòókù wà Tòkunbọ̀ ọkùnrin náà ń bẹ báyìí Tòkunbọ̀ obìnrin ń bẹ gbọ́ṣẹ́ yẹn wò. Let me know your feelings. Put on your dance shoes. Show me how
yourself. Don't do yourself. Don't do yourself. Naija o. Má dọ́ọ̀lù ara ẹ, má dọ́ọ̀lù ara ẹ, kó ṣe yẹn wò. Òbẹ́sẹ̀ rere. Don't do yourself. Naija, David Jones, give us a beat. Wọ́n ní gbọ́ ṣe yẹn wò. Oṣù máa gbọ́ ṣe yẹn wò. Ọ̀dọ́ máa gbọ́ ṣe yẹn wò. Bóyá jẹ́ ń gbọ́ ṣe yẹn wò. Wọ́n ní gbọ́ ṣe yẹn wò. Oṣù máa gbọ́ ṣe yẹn wò. Ọ̀dọ́ máa gbọ́ ṣe yẹn wò. Bóyá jẹ́ ń gbọ́ ṣe yẹn wò. This one to my own base. Everybody just jump low. Everybody make you just dance on no time. Bọ́ iṣẹ́ yẹn wò, òbẹ́sẹ̀ rere kò sí bẹ́ẹ̀ o. Ayasa, everybody kilo desire. Give you some kind of good music. That's why you cannot refuse it. Macadilla, conga, 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 sunshine. Everybody sample the way. Macadilla, just sample the way. Dance to the music, you cannot refuse it. La la, die. Sáǹpù ẹ̀ wò, gbọ́ṣẹ́ yẹn wò, ṣé tòkunbọ̀ ní àbí tuntun ẹ̀ kò sí bẹ́ẹ̀. Ẹ wò oníyanṣẹ́ ọlọ́bẹ̀ ṣe. Ẹni tó jẹun tí ọ̀ṣẹ́wọ́ náà ṣe, ẹni tó jẹun tí ọ̀fọ́fọ́ ṣe. Ọmọ wípé èyí tó bá rí agolo òkúta kan tó run. Bẹ́ẹ̀ bá gbé tírélà kúkúrú méjìlá wá fẹ́ níbẹ̀ yọ ohun aláìkàlà. Mo dúpẹ́ lọ́wọ́ yín o, ẹ̀jẹ̀ jẹ́ wa lónìí. Ojú tẹ fi ń wò wá yẹn òní fọ́ yẹ́sìkẹ́. Etí tẹ fi ń gbọ́ wa òní ti yẹ́sìkẹ́. Láyọ̀ làwọn bára wa. Àwa lámọ̀ wá, ẹ̀yìn lámọ̀ bá. Ẹgbẹ́ jẹ́ yẹn wò, ó dàbọ̀. Wọ́n ní gbọ́ṣẹ́ yẹn wò, mo sì máa gbọ́ṣẹ́ yẹn wò. Tuntun máa gbọ́ṣẹ́ yẹn wò, bóyá jẹ́ ń gbọ́ṣẹ́ yẹn wò. Wọ́n ní gbọ́ṣẹ́ yẹn wò, mo sì máa gbọ́ṣẹ́ yẹn wò. Tuntun máa gbọ́ṣẹ́ yẹn wò, bóyá jẹ́ ń gbọ́ṣẹ́ yẹn wò. Wọ́n ní gbọ́ṣẹ́ yẹn wò, mo sì máa gbọ́ṣẹ́ yẹn wò. Tuntun máa gbọ́ṣẹ́ yẹn wò, bóyá jẹ́ ń gbọ́ṣẹ́ yẹn wò. Wọ́n ní gbọ́ṣẹ́ yẹn wò, mo sì máa gbọ́ṣẹ́ yẹn wò. Tuntun máa gbọ́ṣẹ́ yẹn wò, bóyá jẹ́ ń gbọ́ṣẹ́ yẹn wò. Don't do yourself. Don't do yourself. Don't do yourself. Naija o.